Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. And today, if today is your first time on my channel, please can you just go straight to that notification bell and press it so that whenever I post a gist, you can get it. And to my old subscribers, I say thank you. God will bless you all. Today's gist is about Queen Naomi getting angry with the sister because they always come into her house without no notice. So Queen Naomi ló jáde o, ná bínú sí àwọn sister kábíyèsí o, wípé kán má sún mọ́ àwọn o, kán má wálé àwọn mọ́ o, láì ṣe pé bóyá àwọn invite wọn o, kán má sún mọ́ àwọn, tán bá sún mọ́ àwọn o, àwọn máa pe DPS sí wọn ní o. Ẹ jẹ́ ká gbọ́ bí gist náà ṣe lọ. Bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi wọ́n pariwo wípé àwọn ò fẹ́ rí wọn, kán máa wá sílé àwọn láì ṣe pé bóyá àwọn invite wọn, wípé kán má sún mọ́ àwọn mọ́ o, wípé ọjọ́ tó bá sún mọ́ àwọn máa pe DPS sí wọn ni. Queen Naomi ní àwọn ò kí àkójẹ́ pé ẹ̀gbọ́n àbí àbúrò kábíyèsí ni wọ́n, wípé kí náà ń wá kiri, wípé ṣáwọn ránṣẹ́ sí wọn ni, wípé ọjọ́ tó bá tún wá sí ilé àwọn láì nídìí, wípé àwọn máa pe DPS sí wọn ni, wípé gbogbo ìwà ìbàjẹ́ tán ti wù, wípé ṣé wọ́n rè pé àwọn ò gbọ́n ni, àbí gbogbo ìgbà táwọn wà ní palace tí wọ́n tán sọ kiri pé àwọn ń ṣèyàn, àwọn jọra àwọn lójú, àwọn ò níran, àwọn ọmọ tí ò níran làwọn, àwọn ọmọ tí ò lówó làwọn. Wọ́n ní ṣé wọ́n rè pé àwọn ti gbàgbé gbogbo nǹkan tán ṣe ni, pẹ̀lú bó ṣe pàdé àpòpọ̀ pọ̀ mọ́ Mariam, wípé ṣé wọ́n rè pé àwọn ti gbàgbé ni, wípé ọjọ́ táwọn bá tún rí wọn ní ilé àwọn, wípé nǹkan táwọn máa ṣe fún wọn wọn ní láìkẹ́. Queen Naomi tẹ̀síwájú, wọ́n ní pé ṣé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n wọn ni, wọ́n ní wọn ò nífẹ̀ẹ́ brọ́dà wọn, wọ́n ní wọn ò nífẹ̀ẹ́ brọ́dà wọn. Ẹ má bínú pé mo sọ pé ẹ̀gbọ́n o, wọ́n ní wọn ò nífẹ̀ẹ́ brọ́dà wọn. Wọ́n ní tó bá yẹ pé wọ́n nífẹ̀ẹ́ brọ́dà wọn ni, ṣé gbogbo ìwà tí wọ́n wù sí brọ́dà wọn yẹn ṣán máa wù. Wọ́n ní àwọn ò ever fẹ́ rí wọn ní ọ̀dọ̀ àwọn ọmọ rárá, wípé àwọn ò fẹ́ rí wọn, wípé bóyá ó rè pé tìgbà kan táwọn máa ṣe àṣegbé ni. Ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tá à ń sọ àlẹ́jì ni o, wípé kán má ever sún mọ́ àwọn rárá. Wọ́n ní bí àwọn àǹtí wọn bó ṣe lanu sílẹ̀ ní pé wọ́n ní ṣé mọ́mì Tádéníkáwò ló ń sọ̀rọ̀ yìí Abẹ́lómi. Wọ́n ní wọ́n wà surprise, wọ́n ní wọ́n wà shocked ipe Queen Naomi lè sọ nǹkan tán sọ yìí, ipe ṣe ni wọ́n lanu sílẹ̀ tí wọ́n lè pàdé. Ẹ̀yin èèyàn mi, ṣé mọ̀ pé àwọn sisters kábíyèsí, ṣé mọ̀ pé wọ́n ní bó ṣe ṣe ń gbà tí Wúràọlá náà wà ń bẹ̀ nìyẹn, tán make sure pé wọ́n lè dànù. Ṣó ti yé yín? Ẹ wo gbogbo atrocity tí wọ́n ti commit. Ṣó ti yé yín? Gbogbo bí wọ́n ṣe pàdé àpòpọ̀ pọ̀ mọ́ Mariam, tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ oríṣiríṣi obìnrin fún kábíyèsí. Queen Naomi ò ń ṣe ọmọ kékeré dà, Queen Naomi ń rí gbogbo nǹkan tẹ́ ń ṣe náà. So ẹ rè pé nǹkan báyẹn ó ṣe é gbàgbé ni. Tẹ́yìn ò bá kí ń sọ̀rọ̀, ọjọ́ kan náà lè máa là lóhùn. Queen Naomi is a very quiet person, but kí ló dé? Kí ló dé tẹ́ lọ wúrú wà báyìí? Ṣé mọ̀ pé ẹ̀gbọ́n kábíyèsí obìnrin wọ́n ti jáde tẹ́lẹ̀ tó ti sẹ́ pé àwọn ò mọ nǹkan kan pa gbogbo nǹkan tó ń sọ o, pé àwọn kọ́ o, àwọn ò ń dá sọ̀rọ̀ kábíyèsí o. Ṣé Mariam fẹ́ máa parọ́ mọ́ yín ni? Ṣé bí gbogbo wa la wà ń bí nígbà tí ẹ̀yin ìyá Fọláṣadé tẹ́ lọ gba owó lọ́wọ́ Mariam 10 million tó ń wọ yín síta turuturu? Ṣé bá gbogbo wa la wà ń bí aṣáàrí nígbà tẹ́ ṣí ṣọ́ọ̀bù tó lẹ ẹ gba owó lọ́wọ́ tó lò máa gbowó tó ń disgrace yín? Ṣé rọ́ nìyẹn náà? Ṣé rọ́ ni? Ìgbà tí Mariam ní ẹ̀yin lẹ wá fún ní bàtà kábíyèsí àti Queen Naomi, ṣé rọ́ nìyẹn náà? Gbogbo nǹkan téèyàn bá ṣe láyé ó lérè o. Ọmọbìnrin ti dákẹ́ tó, ó ti respect yín tó, ó ti fún yín níyì tó.
ìwà tẹ́ ẹ wù sí Queen Naomi ò dà, kò bójú mu. Ẹ̀yin èèyàn mi, ẹ rántí pé kábíyèsí gan wọ́n ti bínú, wọ́n ti jáde pé àwọn ò gbọ́dọ̀ rí wọn palace mọ́, ipò kí wọ́n jókòó ti ọkọ wọn, wípé the only time táwọn bá fẹ́ ṣe nǹkan náà máa wá palace, wọn dẹ̀ ní sùn, wọ́n máa padà sí ilé ọkọ wọn ni. Wọ́n ní kábíyèsí gan ti bínú tẹ́lẹ̀ pé no, gbogbo ìranù tó ń ṣe tẹ́lẹ̀ yẹn wọn ò ní ṣe mọ́, wípé kán máa wá sí palace kán máa lò bí oṣù méjì, wípé wọn ò ní ṣerú ẹ̀ mọ́, wípé kábíyèsí sọ fún wọn wípé kán jókòó ti ọkọ wọn àti fámílì wọn, kán má wá sí palace mọ́, àfi táwọn máa ń ṣe nǹkan ní palace, wípé kán dẹ̀ má dá sí ọ̀rọ̀ ìyàwó àwọn ọmọ, kán stay away from Queen Naomi àtọmọ àwọn. So wọ́n ní wọ́n ṣe kúrò lẹ́kọ̀ọ́ nìyẹn, tó gba Àkúrẹ́ lọ o. Wọ́n dé Àkúrẹ́ báyìí, Queen Naomi bínú, ó sọ̀rọ̀ sí wọn, ṣé àmọ́ pé gbogbo ọ̀rọ̀ yẹn ó ti wà nínú Queen Naomi, gbogbo ìwà tó ń wù, gbogbo ìwà tó ń wù, gbogbo bó ṣe maltreat Queen Naomi, gbogbo bó ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Mariam, tó ń bẹ̀rẹ̀ sí gba owó lọ́wọ́ Mariam, tó ń gba aṣọ lọ́wọ́ Mariam, tó ń gba góòdù lọ́wọ́ Mariam, kò sí nǹkan tí wọ́n gbà tán lọ́wọ́ Mariam. Ṣó ti yé yín ẹ̀yin èèyàn? Queen Naomi ní sùúrù gan o, wọ́n ní sùúrù gan, kò sẹ́yìn tó lè gbarú ẹ̀ o, kò sẹ́yìn tó lè gbarú ẹ̀ o. Ẹ̀yin èèyàn mi, ìwọ̀nba ni ó yẹ kí family máa dá sọ̀rọ̀ ìyàwó àtọkọ. The way bí àwọn yèyé mẹ́ta yìí bó ṣe hùwà kò dáa rárá, kò bójú mu. Nítorí tí Queen Naomi ò bá tiẹ̀ ń ṣe ẹni tó ń sọ̀rọ̀, tó jẹ́ pé ẹni tó ń dákẹ́ ni Queen Naomi, ọjọ́ kan lẹ bá bí wọn nínú nà. Kí ló dé tẹ́ ń hùwà báyẹn tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ yín ó wà lórí social media, àwọn ìyàwó kábíyèsí àtàwọn àlè kábíyèsí, ẹ wo Péjú yẹn náà, ẹ̀yin lẹ gbé Péjú fún kábíyèsí, Àbíkẹ́ náà ẹ̀yin lẹ gbé Àbíkẹ́ fún kábíyèsí. So gbogbo àwọn ìwà yẹn kò dáa rárá, ìwà tẹ́ wò dáa, ẹni láti tọrọ ọ̀dárí jí ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. So bí Queen Naomi ṣàṣe sọ̀rọ̀ nìyẹn o, wọ́n ní pé àwọn ò ní time fún gbogbo nonsense tó ń ṣe yẹn, pé ó dẹ̀ ti sú àwọn, pé àwọn ò lè parọ́. So àwọn èèyàn ṣáà advise wọn pé kán ní sùúrù, pé gbogbo ẹ̀ máa níyànjú. Ṣẹ̀mẹ̀pá tí ń sọ náà láti ìjẹta pé gbogbo ẹ̀ kábíyèsí ti bẹ̀ wọ́n àti àwọn bàbá kábíyèsí àtàwọn ẹ̀gbọ́n kábíyèsí ọkùnrin, wípé kán ní sùúrù, kán fún kábíyèsí ní time díẹ̀, kábíyèsí náà dẹ̀ ti ń gbégbèsè. So ẹ̀yin èèyàn wá tẹ̀ wá nílé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o, ẹ lọ sí abala comment o, kẹ́ lọ comment o, nǹkan tẹ́yin náà bá fi o, ẹ jẹ́ kájọ gbé yẹ̀wò. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ọwọ́ tẹ́ fi ń tẹ share, like àti subscribe, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò òkè lọ́lọ́run máa bá mi máa gbé ọwọ́ yín lọ o, ní agbára Ọlọ́run. Etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ mi, etí náà ò ní di o. Thank you so much. Èmi ọmọ yín náà ni o, Mashola Gist TV. I love you so much. God bless you. Thank you.